Markaz ọ̀sọ̀kan lórí àwọn àjọ tẹ́ ń wò lókè mi ìjọ RMQK ẹni tẹ́ ń wò lókè mi yìí ọ̀kan gbòógì láàrin wọn ògbóǹtarì gidi òpómúlérò ọ̀kan rèé nínú agbẹnusọ wọn. àwọn àjọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ ń pa wọn tẹ́lẹ̀ recently lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ gbọ́ ń pa wọn ìgbà tá a gbọ́ ohun tí wọ́n ń wí. ìròrí wọn kálukú ń kọ hà pé iṣẹ́ mùsùlùmí ni ká pa àwọn eléyìí ni àbí Christian. kí ló wá dé tọ́rọ̀ àwọn àfa Markaz ń sọ̀tọ̀ọ̀tọ̀ lórí àwọn àjọ yìí ọ̀rọ̀ wọn ò lọ sápáná. kí ló dé sọ́yẹ kọ́rọ̀ àwa mùsùlùmí má ṣọ̀kan lórí àwọn àjọ yìí ṣebí Yorùbá ló yẹ ká pawọ́ pọ̀ ká bólè wí ni tọ́lọ̀ ní yá ayú ànàbíyù já ìdílé kò fárọ̀ wal munafikina waghluz alayhim. àwọn tó yẹ kájọ pawọ́ pọ̀ kájọ bọ́lọ̀ ń bínú sí wọn pé ẹ̀yin mùsùlùmí o ẹ jìnnà sáwọn eléyìí wọn kì í ṣe mùsùlùmí wọn ti jáde kúrò nínú Islam ká fi yòókù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run ẹni tọ́lọ́run bá kọ ìsìnàmọ́ òní kọ́ tẹ̀lé wọn ìdáyà ò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run àmọ́ ti wá ni pé ká fẹnu kò pé àwọn eléyìí o wọn kì í ṣe mùsùlùmí ilé kéwú pọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ Markaz ọ̀kan gbòógì ni ọlọ́mọ bàbẹ̀jẹ́ ọlájọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run sọ wá dáa kọ́rọ̀ àwọn àfa Markaz ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàwọn ṣe ìdọ́fà ara wọn pé Markaz sílẹ̀ àwọn kí ló dé tọ́rọ̀ wọn ò lọ bákan náà lórí àwọn ọjọ́ yìí ọ̀rọ̀ mùdírù Markaz Ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn èmi ò tí ì gbọ́ fídíò wọn àmọ́ wọ́n ní mùdírù ti náà wọn àmọ́ ọ̀rọ̀ Sheikh Daud àfa ńlá ògbóǹtarì gidi làwọn náà nínú Markaz ọ̀rọ̀ tí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sípa sí ọ̀rọ̀ tí mùdírù bẹ́ẹ̀ sì ni betí bá ti ń etí ègbèjì betí bá ti ń gbọ́ ọ̀rọ̀ méjì at the same time èèyàn máa tẹ̀lé kan fáwọn kan bá ń pariwo àwọn ẹni yìí ẹni àná ni wọ́n o ẹ jìnnà sí wọn o àdánilẹ́rù ni wọ́n o táwọn kan bá tún sọ wípé ìmọ̀ ni wọ́n ná Ọlọ́run sì pa wá láṣẹ pé ká wá mímọ̀ àwọn yóò tún máa rí sí wípé ẹ̀yin lẹ jókòó sójú kan ayé ti sún kọjá báwọn ẹ mọ̀ pé a kú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sínú yọnu ẹni tẹ́ ń wò lókè mi yìí òun gan fìdí ẹ̀ múlẹ̀ pé Markaz lónà àti kọ́kọ́ kéwú kó tó padà wá lọ lè kéèkékúké sí torí pé ìtọ́ dá mi lójú ni pé kò ní jẹ́ pé torí pé ẹgbọ́n tó wí nípa mùdírù Markaz. bàbá mùdírù Markaz wàláhì làásì wọ́n tíra ìjọ nígbà tó wà lè ké wọ́n ṣe nǹkan kan nígbà tí mo ronú ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ wọn ìṣesí wọn wọ́n dá kíní yìí ni bàbá yìí rò tí wọ́n fi gbé àfọ̀ní mílíọ̀nù wá. Vocational wọ́n gbé máa nìyẹn wọ́n ń gbà yín bàbá wa lè ké kókó máa wá kó wa níṣẹ́ ọwọ́ máa yẹ kọ́ wa bọ́n ṣe ń ṣọṣẹ́ máa yẹ kọ́ wa bọ́n ṣe ń ṣe perfume ó kọ́ wa bọ́n ṣe ń ṣe tea ó kọ́ wa bọ́n ṣe ń ṣe custard ó kọ́ wa bọ́n ṣe ń ṣe fish pond bẹ́ẹ̀ ni ṣe bàbá sọ́wọ́n máa yẹ kọ́ wa ní gbogbo àwọn kíní tí wọ́n tí mùdírù ṣe mùdírù rí pé táwọn ọmọ yìí bá kéwú tán kí ló fẹ́ jẹ bàbá yóò dá o àbí. Kò dẹ̀ sọ pé mùdírù ò dá. ẹni pé kàtí mùdírù ò sí mọ̀ táwọn náà ń ṣe tí wọ́n rò pé irú àwọn yẹn làwọn náà wọ́n kọ́ criticize wa wọ́n ṣe bàbá mi nìyí mẹ́ta torí mi pé ìwọ ọmọ ìdílé ń ṣe kí ló lè ṣe ń bẹ̀rẹ̀ ìlú ojú ọ̀nà òde wọn ọmọ tí mò ń ṣe ló fa àwọn ọ̀jẹ̀ bí àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìkan tó lọ́lá wọn òun tí ò sì gbé àwọn kìnìún kan wọn tí wọn bí èsì. òun náà wọ́n ta pé nínú àwọn Yorùbá ẹ máa kọ́ ọmọ mẹ́gàsì kan ló bẹ̀ mọ́ ọmọ mẹ́gàsì ló pọ̀ jù bí wá pa wọ́n. Wọ́n lé wọn fún. àwọn ni wọ́n pọ̀ jù àwọn àfa mẹ́gàsì sì pọ̀ ń bí disappearance lẹ́kọ̀ọ́ ń lò ní wọn lu appearance. wọ́n ní disappearance lecture a sì tún ní appearance lecture ayé wọ́n sì gbàgbà yìí ẹ lọ. wọ́n sì ní bright future àwọn kan bú mi jẹ́. ṣé kálukú wa gbọ́n tó wí lágbègbè ọ̀rọ̀ yìí ọ̀nà tó gbà wọlé ń bi ọ̀rọ̀ yìí Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ bá wa ṣe dáadáa fún mùdírù Markaz pẹ̀lú ìgbésẹ̀ wọn wípé àwọn èèyàn tí wọ́n ń kéwú lọ́wọ́ nígbà tó náà wà lè kéwú wọ́n gbé àwọn kan wá kánmọ́ káwọn bí wọ́n ti sọ̀sẹ̀ bí wọ́n ti ṣe tíì bí wọ́n ti ṣe custard látara pé báwo ni tán bá kéwú tán wọ́n sà lọ́nà kan tí wọ́n mọ̀ gbà fi jẹun ṣé ẹsẹ̀ tó wá kọ́ Markaz ló ń ṣe yìí ṣé tíì ló ń ṣe yìí ṣé custard ló ń ṣe yìí kéwú ńlá àbí nǹkan ni wọ́n ń kó kò ẹ̀ ṣé custard tó kọ́ ní Markaz ló ń ṣe yìí ìgbà tán jáde tán ẹ rí i pé ó ní mùdírù Markaz ọ̀nà pé kéèyàn rò pé àwọn ọmọ kéwú yìí bí wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n sà ní kinní kan àkàgbọ́dọ̀ dá wọn sí gbòòrò òun náà wá nígbà tó ń parí tán wàhálà bàtàlẹ̀ fákìrì làwọn náà wá ní òkè báwo làwọn ṣe fẹ́ pa òsì run ọ̀nà táwọn wá gbà wọlé ọ̀nà Holy Spirit ni. Subhanallah ìrìn àjò ẹ̀mí ó ní láti discover rẹ̀ upgrade yourself ó ní láti upgrade kúrò ní level Ànábì sallallahu alaihi wasallam wí Ọlọ́run wí ó ní láti ní
abẹ́ ẹ̀pọ̀ sì fẹ́ máa jẹ́ mùsùlùmí. Ìbànújẹ́ ibẹ̀ wá ni pé wá ní mọ̀rìkàsí ọmọ mọ̀rìkàsí lọ́pọ̀ jù àfáà mọ̀rìkàsí lọ́pọ̀ jù láàrin àwọn pẹ̀lú ìròrí àwọn eléyìí. Sọdá bẹ́ẹ̀ ní táìmù tí kálukú ń gbọ́ nǹkan tí wọ́n ń wí bí tí wọ́n sọ sí wa burú tó ta kò fi ẹ̀sìn wa tó ìròrí wọn bó ti jìnà sí ìsìláàmù tó àtúnwádìí nínú àwọn tí wọ́n ṣe ìdọ́fà ara wọn sí mọ̀rìkàsí wípé ìmọ̀ ni wọ́n ná èyí tí àfáà tí wọ́n ń pe tí pẹ̀lẹ́ lánìí ìkáyé yẹn kéèyàn ní ìjásálì kìámọ̀ níyì ọlọ́mọsá jẹ́ nìkan kan wá tán lórí dáadáa lórí péèjì wọn mo ti bá fídíò rẹ̀ pàdé láàárọ̀ yìí bàtà wọn rí pé n tó sọ fífọ àwọn wọn upload ẹ̀ láti lè fi support régbè tiwọn òun náà wọn sọ pé ìmọ̀ mo ṣe findings pẹ̀lú àwọn ìjọ yìí èmi sábà ṣẹ̀ṣẹ̀ sáré jáde kí n condemn kábà mo wá rí pé mo ṣe findings mo rí pé ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ ká wá mímọ̀ ṣe ìmọ̀ lélẹ́yìí ṣe Ṣàngó èsè mọ̀ ṣe tẹ̀yìn bá ti wá kẹ́kọ̀ọ́ ń pa afá ṣe kéèyàn bá ifá lọ ni ìmọ̀ pọ̀ àmọ́ ilmu sẹ́rí yìí ni wípé ká kọ́ ẹ̀kọ́ ṣe sọ déédéé òfin ẹ̀sìn tiwa ẹlòmíràn ni Ọlọ́run ní ká wá mímọ̀ wútú lè bọ̀lẹ̀ ìmọ̀ wàlà òfìsìn Ànábì sallallahu alaihi wasallam ní ẹ wá mímọ̀ tí wọ́n bá wá mímọ̀ ni wo ní kọ́kọ́ ṣe fáìdìsì pé ọ̀rọ̀ tó sọ Ànábì sallallahu alaihi wasallam lọ sọ. Àmọ́ ìbànújẹ́ ibẹ̀ ni wípé wá ìtọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá fẹ́ gbé bàjẹ́ wọlé lórúkọ ẹ̀sìn wọ́n máa ṣàdúà fún Mudirul Markaz wọ́n máa ṣàdúà fún Sheikh Adam wọ́n máa pa èèyàn lé láti lè jẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wa ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ní sí àyè yẹn wọn nígbà tí gbogbo tó gbé dá nígbà tí ò bá ti takò ayé tiwa ẹjọ́ máa bá tiẹ̀ lọ àgbọ́yé tí. ìmọ̀ tẹ wá ní wọ́n ná tẹ ní ìmọ̀ ni ọ̀kan rèé nínú mẹ́mbà wọn ọ̀kan rèé ẹgbọ́n tí ń wí. ìlàtún lè kọ́dí kì í ṣòro tá a ti ń sunkún wọ́n bí ìyàwó àdẹ́bà Muhammad léèrè wípé òun bí ànábì léèrè pé tóun bá pàdé ìlàtún lè kọ́dí kí ni kóun ṣe ànábì wà fún lẹ́sìn pé tó bá pàdé ìlàtún lè kọ́dí o máa sọ wípé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́yé tó nítorí pé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ míì tó ṣe pé kò pẹ́ a kò sọ síbẹ̀ ni dẹ́sùn síwájú fáliyẹ́lí akúkọ̀ ìlànà fàlìyẹ́ kúkú kẹsíra jọ́ tó lọ lọ́wọ́ kí lọ́wọ́ yẹn fi pẹ́ kó máa sunkún ní gbogbo gbà kó sì máa rẹ́rìn díẹ̀ sọ àlàáfíà tẹ́kún fẹ́ ṣe fún ẹ nínú ààrẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn oní sáyẹ́nsì àwọn oní health wọ́n jẹ́ ká mọ̀ wípé kéèyàn kọ́ máa rẹ́rìn lásán àlàáfíà wà fún ẹ wọ́n wá gbọ́n lóyún pọ́n ní kó máa sunkún ní gbogbo gbà kó máa rẹ́rìn díẹ̀ díẹ̀ kó wá sunkún kiri bí ebere kò pẹ́ ìwọ kọ́ lọ sọ pé tó o bá ti pàdé òun lé lásìkò kọ́ ní ìkó máa tọrọ àforíjì tọrọ ohun tó o bá ń fẹ́ ni sọ ohun tó o bá ń fẹ́ fọlọ́wọ́ àtàwọn ẹ̀mí tí wọ́n ń bẹ lásìkò yẹn sọ ma pé mo ṣe sọ fẹ́ ní láti ẹ̀ tó gbọ́n náà ni ó sì wà lóye àlámkè ìdáhùn náà ni tún tẹra mọ́ tún múra sí máa sunkún láì sàsùnkún gbadé mo sọ fún ẹ lẹ́nìí wípé láti lùpọ̀ dì kì í ṣòro ẹkùn òun tá a ti ń tún yọ ní. ṣé ìmọ̀re sọ pé ó ṣe ìkárò àdìsá Ànábì sallallahu alaihi wasallam nìyẹn ṣé mọ̀ fún mọ̀ àyà tó lòun mú wá ẹkún tí wọ́n ní a máa sun ṣé wọ́n ní a máa wú káàkiri ṣé ìmọ̀lélẹ́ yìí èèyàn ń gbógun tẹ̀sìn wa èèyàn ń ṣe ìkárò àdìs ọ̀pọ̀lọpọ̀ sì sọ pé ìmọ̀ ní o ìjọ yẹn kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n ń bá tiwọn lọ ní kọ́dà kírísítẹ́nì ń bẹ láàrin wọn ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́ ni wọ́n ń bìwò yìí in tí ó sì yọpọlọpọ ni wípé ẹ wo jàǹbá ẹ wo jìbìtì iṣẹ́ tí Mudirul Markaz pilẹ̀ làwọn náà láwọn fẹ́ tẹ̀síwájú nípa pé wọ́n ń kó àwọn nílé kéwú bí wọ́n ti ṣe súwìtì bí wọ́n ti ṣe kọ́stáàdì bí wọ́n ti ṣe tíì ṣé ni wọ́n ń ṣe yìí ẹ wo jìbìtì ìgbà tó náà fẹ́ gbàbẹ̀ wọlé kọlọ́lẹ̀ kọ́ sẹ́yìn ìgbà tó parí tán o kọ́ wá dálé sẹ́lẹ̀ kẹ́yìn tẹ́ bá qualify láti ṣiṣẹ́ bí ẹ̀yin náà máa bọ̀ ọ̀nà jìnnà ló wá gbà wọlé ìrìn àjò àlìjànnú Holy Spirit ìrìn àjò ẹ̀mí ní ní tó jẹ́ pé téèyàn bá tó bá lẹ́kùn pa ẹ̀ dáadáa tó bá jẹ́dọ̀ nú ẹ̀ ó dì náà tí ń jẹ́ náà ó dì náà tí ń jálè jẹ́ náà confirm ọlọ́gbọ́n yẹn o ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé ìmọ̀ ni ìmọ̀ tí ó bá sọ̀yàn délé rí ibú séyàn ní jìnnà sí ẹ wá wo jàǹbá torí mo wo fídíò kan níbi tí Sheikh Daud Afan láti jòkó ìwọ̀n ń sọ ń bẹ̀ wípé ìwé tó ń gbé kalẹ̀ yìí ìwé àwọn àlìjànnú ni o ẹ wo jàǹbá ó ní ìwé yìí ẹni tó ń bá fẹ́ gbé fún òun máa ń gba 500,000 naira ìwé ìpamẹ́ntì pé ọ̀fáwọn èèyàn lówó tí wọ́n fi pilẹ̀ ẹsẹ̀ ìwé ìyẹ́lẹ̀ àlìjànnú fa wọ́n gbàbẹ̀ yẹn wọlé tóró náà ń sọ kálẹ̀ bá rọ́jà wọn tà òun náà wọ́n sọ pé ìwọ àfà kí lọ bá débi pé wọ́n ń gérí kí ni ìwọ àfà bá débi pé wọ́n ń gbẹ́bọ kálukọ́ wa lérò pé ìsìláàmù tiwa tá a jọ gbọ́yé ni wọ́n ń pèpè sí àwọn náà ń fìdí ẹ̀ múlẹ̀ pé alladhi a'ta kulla shay'in khalqahu dhu mahada ọlọ́run tó dá gbogbo ẹ̀dá ó fún ní mọ̀nà yìí mọ̀nà yẹn discover
ìròrí wípé kódà béèyàn bá kú bọ́mọ kékeré bá kú pé Ọlọ́run kó pa, pé béèyàn bá tètè kú tó dàgbà tó bá fi kú Ọlọ́run kó pa, ẹ̀yin tẹ́ wá nímọ̀ ni ẹ tún bọ ọmọ tó jẹ́ pé ọ̀kan gbòógì ní láàrin wọn yìí tẹ́ ń sọ pé ìmọ̀ ni wọ́n ná kí kálukú lọ wá mímọ̀ ká lọ wá mímọ̀ nípa ní tí wọ́n ń wí ni ṣé ìmọ̀ lélẹ́yìí náà. ọ̀tá ilé ìyá ẹ̀ gbé mi borí wọn, ọ̀tá ilé bàbá ẹ̀ gbé mi borí wọn, afẹ́ni afojúfẹ́ni máfọkànfẹ́ni ẹ̀ gbé mi borí wọn. wúù mú so jínù mú pa ẹ̀yin màláìkà ẹ̀ mú so, ṣé tí ò dùn yín? ẹ̀yin ràwáníyà ẹ̀ mú pa, ẹ̀yin jínù ọmọ tó nírun gbọ̀n bíi Sàláfì yìí ni o. gbogbo ẹni tó bá ní ayé mi láàmú ẹ̀ bá ìmọ̀ mú rẹ̀ wọn so. wúù ẹ̀ mú pa o. tọ̀ jínù ẹ̀ mú so. subhanallah ẹ̀yin tọ̀ ṣé má rèé lọ́dọ̀ gbogbo mùsùlùmí ọ̀nà tá à ń lọ lórí ọ̀rọ̀ àwọn ìjọ yìí jìnnà àmọ́ kí ló dé tẹ́nu àwọn àfa Amẹ́ríkà sí ọ̀sọ̀ kan lórí wọn, kí ló dé tọ̀rọ̀ àwọn àfa Amẹ́ríkà sí ń sọ̀tọ̀ọ̀tọ̀